Africa Content TV. Thank you. The chairman, the local government, Lagos State, please kindly step to the stage. Nígbà tí a máa ṣe àfihàn olórí Mariam Ogunwusi bí wọ́n ṣe ń gúnkè bọ̀ sáàrin wa ẹ káàbọ̀. You're very welcome, Your Majesty. Thank you for being here with us. Gbogbo ẹ̀yin agbófinró tí a gbé mọ́ dání ẹ jẹ́ ká sọ̀kalẹ̀. Gbogbo ẹni tí gbà ó bá wà lọ́wọ́ ẹ̀kọ́ jọ. We don't want any guns on stage. No guns. No guns. At this very moment, very quickly, we want to invite the Elewas Ejosa. Artifact national anthem. We are about to recite the national anthem and all other anthems. Ladies and gentlemen, please take your positions. We are about to take the national anthem. No moving around, please. We have just been informed that His Excellency, the Governor of Osun State, is approaching here. Dr. Nuruddin Jackson Adeleke, the Executive Governor of Osun State, will be joining us very soon. So we have been told to put a hold on the anthems. Team definition, please just sidestep for a few minutes. Thank you very much. Ladies and gentlemen, enjoy. Nígbà tí bàbá wa lọ́fin Àdìmọ́lá àti wà lórí gbàgede bíi.
Bàbá ní kí gbogbo àwọn ẹgbẹ́ Bọ́ba Níyì Oòduà kọ́ bọ́ sí tòsí. Gbogbo ẹgbẹ́ Bọ́ba Níyì Oòduà obìnrin kọ́ bọ́ sí tòsí. Gbogbo lọ́balọ́ba nílẹ̀ fẹ̀. Kí gbogbo àwọn Gbogbo lọ́balọ́ba máa bọ̀. sí tòsí. Àtàwọn ìyàwó wọn wá kí bàbá. Ẹ jẹ́ kọ́ra yìí kọjá. I'd like to recognize the Gbogbo presence lọ́balọ́ba nílẹ̀ fẹ̀ àtàwọn ìyàwó wọn. of Chief Dr. Francis Meshoye. He is Ẹjọ́. the Olórí Olúwo gbogbo àgbáyé of the Reformed Ooni fraternity. You're welcome. Àwọn okùn pẹ́pẹ́ kí bàbá. Ẹ ṣé o, okùn pẹ́ ẹ ṣé o. Ẹ ṣé, bàbá ní ẹ ṣí lálẹ́. Ẹ ṣé, ó yá gbogbo lọ́balọ́ba àwọn ìyàwó àwọn lọ́balọ́ba dà. Bímbọ́lá Ọmọ́tádé Ọbánlá of Ìjẹ̀rò Èkìtì. Ó yá àwọn ìyàwó àwọn Láti lọ́balọ́ba ẹ Ìjẹ̀rò tẹ̀lé wọn o. Akínyí Káàbọ̀sà. Àwọn ìyàwó àwọn lọ́balọ́ba ẹ tẹ̀lé wọn. Lẹ́yìn náà, àjọ sòókò. Àjọ sòókò. Bàbá ní kí gbogbo àwọn àjọṣokò bọ́ sí tòsí ní kíákíá. Gbogbo àwọn ìyàwó àwọn lọ́balọ́ba dà. Àrí ọjọ́ músolókun rárá. Smith. Gbogbo àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ kún ọjọ́ kọ́ bọ́ sí tòsí. Ó yá gbogbo àwọn olórí àwọn lọ́balọ́ba ẹ lọ kí bàbá tẹ bá ti kí bàbá ẹ máa gbẹ̀gbẹ́ lọ sọ̀kalẹ̀ ẹgbẹ́ lọ tẹ máa gbà sọ̀kalẹ̀. Ó yá ẹ jẹ́ káwọn bàbá ṣe é sọ̀kalẹ̀ yìí sí ẹ ṣe ẹgbẹ̀gbẹ́ báyìí sọ̀kalẹ̀ ẹgbẹ́ báyìí ní ẹgbà sọ̀kalẹ̀. Kí gbogbo àwọn ẹgbẹ́ kan súnmọ́ bí kan jọ afẹ́fún ní kíákíá. Mo ti rí màmí kan bẹ̀ yẹn, wọ́n ti náwó sí mi. Ẹjọ́ ẹni sọ̀rọ̀ yìí sóko ẹjọ́ ṣé ẹ ti yá ó yá ẹjẹ́ kan pẹ̀lú ìsọ̀kalẹ̀ ẹgbẹ́ náà níbi àtọwọ́ white yẹn ní kẹgbà sọ̀kalẹ̀ ẹ ṣé o ó yá ẹ ṣé o ẹgbẹ́ náà àwọn sóko àjọ sóko gbogbo àjọ sóko ó yá àjọ sóko. Àjọ sóko. Ẹgbẹ́ ẹgbẹ́ yẹn. Ó yá ẹgbẹ́ náà sọ̀kalẹ̀ àwọn àjọ sóko. Ẹjọ́ ní kọ́mọkọ́mọ Ó yá ẹ bá sí ẹgbẹ́ sọ̀kalẹ̀ ẹgbẹ́ náà náà máa gbà ẹ ṣé o. Àwọn yèyé bọ́ọ̀bà kẹ́yẹ ó yá ẹ lọ kí bàbá. Ẹjọ́ àwọn tá a wà lórí stéèjì ẹja kúrò. Ẹjẹ́ bọ́lẹ̀ ní tí ò bá ní kankan ṣe lórí gbàgede yìí kó bọ́lẹ̀. Can you please get off the stage? You have nothing to do here. Ẹ ṣé o. Ó yá. Ó yá. Àwọn yèyé pọ̀ máa rí. Ó yá gbogbo yèyé pọ̀ máa rí ìyá máa ẹgbẹ́ náà lẹ́yìn màmá máa gbà. Àwọn ọmọ mi wọ ò tiẹ̀ fẹ́
going on with the Ó yá powerful gbogbo state. yèyé gbọ́ba ní. Kábíyèsí náà rẹ̀ ní wọn látọ̀ọ̀kan. Àwọn ni wọ́n ń gòkè bàbá ìtọ́fẹ́ wa kí bàbá. Àwọn. Kí àwọn tó wà bẹ́ẹ̀ kọ́ jọ ọkọ̀ ṣe gáfárà. Ẹ̀wọ̀n bọ́ba kẹ́yẹ ní sùúrù ẹ̀dúró báyẹn. Ẹ jẹ́ káwọn màmá ìtọ́ bá ti kúrò rẹ̀. Bọ́ba kẹ́yẹ ọkùnrin àti obìnrin. The chief of the West Staff is represented by the Admiral Babaina. Thank you very much, sir. Thank you for being here. Àwọn bóyá bọ́ba kẹ́yẹ ọkùnrin àti obìnrin. Ẹ ṣé o, ẹ jẹ́ káwọn màmá wa èyí bọ́ba ní ẹgbẹ́ náà lè máa gbà sọ̀kalẹ̀. Ó sì dùn lọ́dún yìí. Ọdún tó wà tún dùn jù báyìí lọ. Àwọn bọ́ba kẹ́yẹ ọkùnrin wọ́n ti wà ń gbàgede báyìí. Ṣé wàá kí bàbá? Ẹ ṣé o. Please cameraman ẹ má ẹ ṣe wọ́n ti ya fọ́tò ìtàn. Bóyá bọ́ba kẹ́yẹ ọkùnrin. Ẹgbẹ́ náà lè máa gbà sọ̀kalẹ̀. Excuse me, these media people here, you are blocking the audience. Hello? Ẹ̀yin bọ́ba kẹ́yẹ. Ẹjọ́ ẹni sùúrù, àwọn tí a máa ń ṣe ìdènà máa bù kí. Bóyá bọ́ba kẹ́yẹ àti Ìjẹ̀bú ẹ máa bọ̀. Àwọn arábáyọ̀ ẹ gòkè. Àwọn arábáyọ̀ láti Ìjẹ̀bú Òde ẹ dúró síbí. Bóyá ìgbà bóyá máa lọ ẹ lọ kí bàbá. Bóyá ẹ máa lọ ẹ lọ kí bàbá. Bàbá àwọn arábáyọ̀ ní láti Ìjẹ̀bú Òde. Ẹ ṣé o. Bàbá ní kí gbogbo àwọn ìyàwó àwọn olóyè àgbà àti àwọn olóyè kékeré kí wọ́n súnmọ́ bí láti wá kí wọn. Gbogbo àwọn ìyàwó àwọn olóyè àgbà àti àwọn olóyè tó tẹ̀lé pé kí wọ́n súnmọ́ gbàgede o. Àwọn arèrè Arábáyọ̀ Oòduà. Arábáyọ̀ Oòduà ó yẹ wọ ẹ máa bọ̀ Arábáyọ̀ Oòduà. Arábáyọ̀ Oòduà ẹ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ báyìí. Àwọn ìyá lónìí wọ́n ti ṣe tọ̀dọ̀ tí yìí. Àwọn ìyá Bàbá ní kí àwọn yèyé Bólú súnmọ́ bí. Ó yẹ ẹgbẹ́ ẹ̀dọ́gbẹ́ Ẹgbẹ́ yèyé Bólú wọn ní kán súnmọ́ tòsí. Arábáyọ̀ Oòduà. Ó yá ẹ lọ kí bàbá ẹ máa bọ̀ Arábáyọ̀ Oòduà. Bàbá ní kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ yèyé Bólú súnmọ́ gbàgede o. Ó yá Arábáyọ̀ Oòduà ẹ ṣé o. Àwọn ẹ máa bọ̀ báyìí ìyálóde. Ẹ̀dùn. Àwọn Arábáyọ̀ Oòduà lẹ́yìn náà àwọn bọ́ba gúnwà ọkùnrin àti obìnrin èyí tí Fúnmiláyín kákó sódì. Ẹ ṣé ẹgbẹ́ náà lẹ máa gbà ẹgbẹ́ náà lẹ máa gbà ẹ máa wọlé dákun bóyá bọ́ba gúnwà ọkùnrin àti obìnrin. Ìyálóde Fúnmiláyín ká. Akí olórí Olúwatóbilọ́ba Ògúnwùsì pé ẹ káàbọ̀ sínú gbàgede yìí. Bóyá gbogbo àwọn yèyé bọ́ba gúnwà. Ẹ̀rìnlẹ̀ o. Èdè yìí gbà bẹ́ẹ̀ ni ẹ má bínú. Tó bá dàbí ẹni pé à ń kọ́ yín lójú, èdè ló gbà bẹ́ẹ̀. Ẹ̀sùn sẹ́yìn dáadáa kọ́ lè ráyè yà yín fọ́tò. Media men in the middle of the stage, can you step aside please? There are some other media men here. You are blocking them.
ẹ ṣe o ẹ jọ cameraman. ẹgbẹ́ náà lè máa gbà ẹgbẹ́ náà lè máa gbà ó yá àwọn yèyé arẹwà bọ́bá ní arẹwà bọ́bá ní. ẹ jẹ́ bá wa dákẹ́ ìlú torí Ọlọ́run ẹ jọ. ẹ lè gbọ́ nǹkan tá à ń sọ síra wa. ẹ jẹ́ bá wa dákẹ́ ìlú èmi náà mọ̀ pé ewé wà. ewé àjẹ́ o. àìsàn àjẹ́. lẹ́yìn náà àwọn ẹlẹ́sìn jẹ́ ẹni sùúrù àwọn ẹlẹ́sìn jẹ́ ẹ ṣé o ẹni sùúrù àwọn yèyémọ̀lú ẹni sùúrù ẹ jẹ́ káwọn ẹlẹ́sìn jẹ́ ṣe tiwọn ẹ ṣé o ẹ jẹ́ abẹ̀gbẹ́ yẹn lọ́sọ̀kalẹ̀ ó yá gbogbo àwọn ẹlẹ́sìn jẹ́ ẹ tẹ̀lé wọn lẹ́yìn eléyìí àwọn yèyémọ̀lú ẹ bá dó sẹ́gbẹ̀ẹ́ náà. àwọn yèyémọ̀lú lábẹ́ Àlàkẹ́ ẹ̀yìn adé Ìyálóde ẹ jọ̀ọ́ ẹ ṣe pápápá torí rẹ mò ń gbé ṣiṣẹ́. Àlàkẹ́. ẹ jọ̀ọ́ ẹ̀yà lẹ́sìn jẹ́ ẹ jẹ́ á máa sọ̀kalẹ̀. ẹ jẹ́ àṣẹ kọ́mọ́ àwọn ẹgbẹ́ pọ̀ lẹ̀. ẹgbẹ̀gbẹ́ náà ó yá àwọn yèyémọ̀lú ẹ náà Oòduà heritage ẹ máa bọ̀ Oòduà heritage. All the media men in the middle of the Oòduà stage. heritage. Ẹ jọ̀ọ́ ẹ má tẹ̀ka ní kọ́ wá lé yín bọ́lẹ̀ ẹ bẹ̀rẹ̀. ẹ̀yin Oòduà heritage ẹ dó lẹ́gẹ̀ẹ́ báyìí. Ẹ ẹ dó bẹ̀rẹ̀. báyìí. Ìdá táwọn ọlọ́pàá wá lé yín bọ́lẹ̀ ẹ bẹ̀rẹ̀. ẹ dó báyìí. ó yẹ ẹja ṣe pápápá cameraman ẹ má dá wa dúró. ẹ jọ̀ọ́ ẹ̀yin ẹlẹ́sìn jẹ́ mo ti rí Nurudeen Ìdálówó lé. Ẹ jẹ́ ká dáwọ́ ìlú dúró ẹ jọ̀ọ́. ẹ bá dákẹ́ ìlú dúró bàbá àgbàlagbà ní ní. ẹ̀yin yèyémọ̀lú ẹ tètè ya fọ́tò. Media men. Màmá fọ̀tò. ẹ ṣe o ẹ̀yin yèyémọ̀lú ẹgbẹ̀gbẹ́ náà sọ̀kalẹ̀. Nígbà náà ló wá kan àwọn Oòduà Heritage Forum. ó yẹ ṣe o ẹ̀yin yèyémọ̀lú ẹgbẹ́ mi lè má gbà sọ̀kalẹ̀. ó yá Oòduà heritage. Oòduà Heritage International. ó yá. Ó ti kàn wọ́n báyìí. ó yá Oòduà Heritage International. Media men, we are appealing to you. Whether you are from the palace or you are invited guests, please go down. Mama, Ejoma, you are blocking the others. Ejoma. Media men. Ẹ bẹ̀rẹ̀ lásán. ó yá máa lọ ẹ lọ bá bàbá. ó yá ẹjọ́ bá bàbá ní àráyè kò sí àyè ó yá. ẹ jẹ́ bá mi bá wọn tó àyè ìlú kò sí ó yẹ ìdílé ẹ̀yà fọ́tò. ó yẹ ìdílé ẹ̀yà fọ́tò bàbá ti ní ó yẹ ẹ̀yà fọ́tò kẹ́ máa lọ. Ní kíákíá. ẹ jẹ́ ó yẹ ẹ̀yà fọ́tò.
ṣé o ẹ ṣé ẹgbẹgbẹ bí sọ̀kalẹ̀ ẹgbẹgbẹ bí sọ̀kalẹ̀ ẹ ṣé o ẹ ṣé o. àwọn ẹgbẹ́ tó fẹ́ kí bàbá pọ̀ lẹ́rẹ̀ẹ́fẹ̀tẹ̀ ẹ ṣé kálọ́kàn. Yèyé Oòduà ó yá àwọn yèyé Oòduà kí àwọn ancient kan ní sùúrù ancient lẹ́yìn náà àwọn ọlọ́ṣọ́ ẹ ní sùúrù àwọn ọlọ́ṣọ́ ẹ jẹ́ kán bọ́ sẹ́gbẹ̀ẹ́ báyìí lẹ́yìn eléyìí àwọn ancient láti Ọ̀rànfẹ̀ ó yẹ ẹ dìde kí bàbá ẹ dìde kẹ́ ẹ ya fọ́tò. ẹ jẹ́ tó bá bàbá rí fóònù ẹ tó sẹ́gbẹ̀ẹ́ báyìí. ó yẹ aṣẹ́ tí báwọn ya fọ́tò yẹn. lẹ́yìn ìgbà yẹn ni kí àwọn ancient traditional club kí wọ́n máa ìṣó níwájú. ẹgbẹ̀gbẹ̀ yẹn sọ̀kalẹ̀ ẹ ṣé o ó yẹ àwọn ancient ó yá lẹ́yìn àwọn ancient òun làwọn ọlọ́ṣun. Sweet, where are you? àwọn ọlọ́ṣun wọ́n dẹ̀ ti ìbílẹ̀ wọ́n ṣe mí ire. wọ́n ṣe mí ire. ẹ jẹ́ kán ṣe tán ó yá ancient ẹ bá bàbá ya fọ́tò ẹ máa rọra o ẹ máa rọra o. ẹ jọ ẹni tó bá bá wa rí fóònù kó jọ àti wọn wá kí bàbá ń sìn ní fóònù yẹn jábọ́. ẹgbẹ́ Ọlọ́ṣunfẹ̀ àti Gèdèkìtì ó yá ẹgbẹ́ náà lè máa gbà ó yá ẹgbẹ́ Ọlọ́ṣunfẹ̀ àti ti Gèdèkìtì àwọn ni wọ́n ní. lóró mo máa gbà ẹ tó sẹ́kù ẹ bá àlọ́wọ́ lè dà mo ti rí ó yá ìdílé ẹ̀yà fọ́tò ẹgbẹ́ Ọlọ́ṣun. mo kí olórí Olúwatóbilọ́ba Ògúnwùsì Amábẹ́jì latest. You are very welcome. Thank you for joining us. We appreciate your presence. ẹ ṣe ẹ̀yà fọ́tò lẹ́yìn náà àwọn ògbóni wọ́n ní drone crash sẹ́yìn ni. a gbọ́dọ̀ má ṣe àfihàn bàbá wa. ẹni sùúrù. ọlọ́lá jùlọ bàbá wa Alex Dudu. ẹ ṣé o ó yá ẹja bẹ̀bẹ̀ náà ó yá àwọn ògbóni bà wá sẹ̀ ẹjọ ẹja bẹ̀bẹ̀ náà bá ṣe ya fọ́tò àwọn ògbóni bà wá sẹ̀. ó yá. Ó yá ẹ bá bàbá ya fọ́tò ó yá ẹ dìde kẹ́ ya fọ́tò. ẹni sọ̀rọ̀ bọ́ba amáyéfo ẹ bọ́ sẹ́gbẹ̀ẹ́ bí àlówólé má fọ́ ẹ bọ́ sẹ́gbẹ̀ẹ́ bí gbogbo yín ni bàbá máa kí bàbá tó dìde lọ gbá ó yẹ ẹ̀yà fọ́tò pápápá bọ́ba amáyéfo mo ti rí èèyàn mi ní Rangers ẹjọ ẹ bọ́ sẹ́gbẹ̀ẹ́ báyìí má blọ́ọ̀kì kámẹ́rà o ẹjọ ẹ gòkè pápápá ẹ ṣé o ògbóni bàwá sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ yẹn sọ̀kalẹ̀. ẹgbẹ̀gbẹ̀ lọ sọ̀kalẹ̀ óyá ẹgbẹ́ bọ́ba máyégún ẹ máa lọ óyá máa ẹjọ jẹ́ tètè sọ̀kalẹ̀ ẹjọ èyí sì gbọ́dọ̀ sọ àwọn ògbóni bàwá sẹ́gbẹ̀ẹ́ óyá ẹ ṣe àbọ̀sẹ́gbẹ̀ẹ́ báyìí ó lì. ẹjọ́ ẹ má kọrin ẹ lọ sọ̀kalẹ̀ ẹ lè lọ kọrin lẹ́yìn stéèjì èrò pọ̀ ó yá bàbá máyégún àwọn Titans ẹjọ́ lẹ́gbẹ̀ẹ́ wí mo sì rí.
ìkéde pàtàkì ní eléyìí. Àwọn táyì Lánàá. Kàṣọ́bì. Lánàá ìkéde pàtàkì ní eléyìí. Táyọ̀. Láti ọ̀dọ̀ bàbá ni wọ́n ní kí gbogbo àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ olùdarí wọn àti igbákejì, let me say that in English, the president and vice president of each group, president and vice president of each group should reach out to Mama Oba Olori Agba. Ẹ ṣe bóyá. Reach out to Bọ́lá Olori Máyé fún ẹ̀sọ́ Agba. kalẹ̀ ẹgbẹ̀gbẹ́ náà. On Bóyá Monday. Titans ó yẹ máa lọ kí bàbá. Bọ́lá Reach Máyé out fún to ẹgbẹ̀gbẹ́ Olori náà. Agba on Monday. It's a very, very important meeting. Olórí tó yí pẹ́pẹ́ ẹgbẹ̀gbẹ́ náà sọ kalẹ̀. Ẹ ṣe ẹgbẹ́ náà. Bóyá Titans. Okay. Ẹ ní sùúrù ẹ ṣàbọ̀sẹ̀gbẹ̀ báyìí. Àwọn ìyàwó àwọn olóyè àgbàre. Àwọn ìyàwó olóyè àgbà àtàwọn olóòdọ́kọ́. Kábíyèsí àwọn olóyè àgbà nǹkan bá ń pa á jẹ ìgbóná ìbùdí o. Ìdáwọn olóyè àgbà ń jẹ ìdódà ni o. Ìdè ní lọ́wọ́ alẹ́rù lára. Gbogbo ẹ̀yin mídíà tẹ wà láàrin Ẹ ẹ̀ńtì ṣe àwọn tó Titans wà lẹ́yìn bí kò dá you are disturbing them. olórí àwọn olóyè àgbà ẹgbẹ́ náà ní máa gbà. Ó dábàá ẹni sùn Ifẹ̀ làkọ́dá kí àwọn ẹgbẹ́ PDP ẹni sùúrù ẹ̀jẹ̀bá ẹni sùúrù ẹ ṣe o kábíyèsí táwọn olóyè àgbà ń jẹrè o àtàwọn olóòdò ọkọ o àbájọ tó ń dá ẹ súnmọ́ lọ́wọ́ ọmọ ìyálé kú Abraham Gbogbo àwọn ọmọ rẹ̀ mi wọ́n wà níwájú bẹ́ẹ̀ yẹn wọ́n fẹ́ kí bàbá lánàá. Àwọn ọmọ rẹ̀ mi wọ́n fẹ́ kí bàbá lábẹ́ olórí wa olórí. Bóyá àwọn ọmọ rẹ̀ mi ẹ kí bàbá. Adémilúyì. Bóyá ẹ kí bàbá bá bàbá. Ó Ẹ yẹ lè sọ̀kalẹ̀. àwọn ọmọ rẹ̀ mi yẹn dà. Ó yá ẹ kí bàbá. Ẹ bọ́ sẹ́gbẹ̀ báyìí Ifẹ̀ làkọ́dá. Ìdíje mọ rẹ̀ mi ti fẹ́ bẹ̀rẹ̀. Ẹ ṣe Ẹ lọ ṣe ìforúkọsílẹ̀. lọ. Go and, if you are interested in the pageant, go and register. Go and register for the pageant. If you are interested, reach out to the coordinator Ẹ ṣe o bóyá ẹ wà lọ. in front of Baba's Palace. Reach out to them. Bóyá ẹ ṣe o. Ifẹ̀ Lakọ́dá Club. Àwọn ló wà lórí gbàgede báyìí. Ẹ ṣe o bóyá ẹ ṣe o. Àwọn ọba àwọn tí wọ́n wọ ìdílé díẹ̀sì náà ti lọ sí gbogbo náà ti jọba. Kábíyèsí ẹ̀kọ́ àmójúbà wọn. Gbogbo wa máa wá lé ọdún. Bóyá ẹ ṣe o Ifẹ̀ Lakọ́dá. Ifẹ̀ Lakọ́dá. Bóyá ẹ bọ́ wájú. Bàbá ní kí a ṣe kọ́mọkọ́mọ kí àwọn akọrin Oòduà lè bọ́ sórí gbàgede. Ẹ jẹ́ ká ṣe pápápá. Ẹ ṣe o. Medium men in the middle. Medium men occupying the middle of the stage. Please. Ẹ jẹ́ tètè o tí a bá ti ṣe tán àwọn PDP Ifẹ̀ Central ẹ lọ gbọ́ sí ẹgbẹ́ náà. Ẹ ṣé o Ifẹ̀ Lakọ́dá ó yẹ sọ̀kalẹ̀ ẹ ṣé o káwọn bàbá ṣèlú ẹ̀yin yeye bàbá ẹgbẹ́ náà ní kẹgbà ẹ̀yin yeye bàbá ṣèlú ó yá ẹ ṣé o. We must appreciate our corporate sponsors. Àwọn Lánàá. olómi ilé.
we need to appreciate our corporate MTN, Grand Oak Limited, Siemens Shinabs, Just Right Superstores, Adrian Homes, Infogem, led by our very own Otumba Olojo. Nigerian Breweries Limited, makers of Goldberg and Maltina, and Vitafo. Thank you very much. Olobi. Oya. Lẹ́yìn yẹn. Oya. Káwọn fọ̀gánáísà máa múra sílẹ̀. Àwọn mọ́tòsáìkìsì ẹ máa múra sílẹ̀. Tó bá ní ìyọkùnrin ara yín ni mí, ẹ ní sùúrù. Oya, ẹ ṣé o. Oya, ìyàwó tó bá PDP Ifẹ̀ Central. Ṣé ti ìyàwó ẹgbẹ̀gbẹ́ ló ń sọ̀kalẹ̀ ẹgbẹ́ náà? Ẹgbẹ́ náà ní kẹgbà. Màmá wọn ní kẹgbẹ̀gbẹ́ ló ń sọ̀kalẹ̀. Ẹ ṣé o, PDP Ifẹ̀ Central. Ẹ jọ̀ọ́, ó ti tó iye tó lè gbà ní ẹ má bínú. Oya, ẹ ṣé o, ẹ bá bàbá ya fọ́tò kẹ. Dádì ẹ bọ́ sẹ́gbẹ̀ẹ́ mi. Kí ló dé tẹ̀yìn mídíà ò ṣe kí n gbọ́ràn? Oya, ìyàwó tó fẹ́ sọ̀kalẹ̀ o. Ẹ ṣé o. Ẹ tẹ̀, ẹ rùkú, ẹ lọ́lẹ̀, ẹ bá ṣe lè gbọ́ sí. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ káwọn renters ráyè kọjá. Renters, ẹ jẹ́ káwọn renters. Àwọn renters ó yá. Ẹ jọ̀ọ́. Oya, different. Oya, renters. Oya, renters. Bàbá ní kí Kenneth ṣe ìtọ́jú àwọn akọrin Oòduà o, kọ́ńpọ́sítòsí o. Renters. Lẹ́yìn àwọn renters. Lẹ́yìn àwọn renters. A ṣì ń bọ̀ lọ́dọ̀ àwọn ìyàwó ẹ̀mẹ́sẹ̀ jẹ́ ẹ̀yin tẹ́ wà lójú ọ̀nà. Hello, ẹ jẹ́ kí àwọn Oòduà mọ́tòsáìkì ẹ̀ ń bọ́yá Oòduà. Oòduà. Ẹ ṣe bóyá ẹ máa lọ bẹ́ẹ̀ yín Oòduà. Kí bàbá níyì ọkùnrin náà máa gòkè bọ̀. Bàbá níyì ọkùnrin. Bàbá níyì ọkùnrin. Bàbá níyì ọkùnrin ẹ̀bọ́ sẹ́gbẹ̀ẹ́ bíi. Lẹ́yìn náà, àwọn fọ̀gánáísà, àwọn ìyàwó àwọn ẹ̀mẹ́sẹ̀. All the corporate representatives. Representatives of the corporate sponsors should please step forward to Baba. Representatives of the corporate sponsors, please step forward. Ẹ máa lọ sọ́dọ̀ bàbá, ẹ ní sùúrù, ẹ fi wọ́n lẹ̀, ẹ fi wọ́n lẹ̀, ẹ fi wọ́n lẹ̀, ẹ fi sọ́kò ní ẹjẹ́ sọ́kò, bàbá olóyè àgbà, ó yá sọ́kò ẹ máa bọ̀, àwọn fọ̀gánáísà. I recognize the presence of Chief Mrs. Deb Adeshola Adebutu, the wife of Baba Ijebu Odole Oòduà. You are very welcome, mommy. Ẹ foríjì wá pé a tètè ṣe àfihàn yín. Ẹ jà bàbá ní ọkùnrin ẹ ṣe o, àwọn fọ̀gánáísà. Ẹ ṣe bàbá ní ẹgbẹ̀gbẹ̀ náà, ó yá fọ̀gánáísà ẹ máa lọ. Lẹ́yìn àwọn fọ̀gánáísà, àwọn ìyàwó àwọn ẹ̀mẹ́sẹ̀. Ìyàwó àwọn ẹ̀mẹ́sẹ̀. Orí ẹ̀ Olúṣọ̀gá onílé onílẹ̀. Ó yá ìyàwó àwọn ẹ̀mẹ́sẹ̀. Àwọn ẹ̀mẹ́sẹ̀ náà àkàn jẹ́ o. Àwọn tó ń tọ́jú bàbá láti òkè lọ́hùn láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀. The Ìyàwó àwọn director. ẹ̀mẹ́sẹ̀. Ó yá máa lọ síwájú bàbá báyẹn.
the director of DSS, Osun State. You are welcome here, sir. Akiyi Tifeti. I ṣe ọ̀yà ya fọ́tò. Obìnrin lè díẹ̀ sí. Àtọmọlé àtobìnrin lé gbogbo yín ẹjọ́ máa bọ̀. Àtọmọlé àtobìnrin lè díẹ̀ sí. Ẹni sùúrù. Ó yá àtọmọlé àtobìnrin lé. Àtọmọlé àtobìnrin lé àtọkùnrin lé ẹ máa lọ. Ẹnilẹ̀ jẹ́ tètè. Kábíyèsí wọ ọ̀kan náà kábíyèsí. Àwọn ẹmẹsẹ̀ ń pa kan jẹ. Ẹyin náà mú dèpòdèpò. Àwọn ẹmẹsẹ̀ ṣùpọ̀. Óyá. Queen's Rider. Ẹ jẹ́ kí gbogbo wọn lọ. Queen's Rider. Óyá. Queen's Rider. Ẹ ṣé o, óyá Queen's Rider ẹ máa lọ sọ́dọ̀ bàbá. Queen's Rider ẹ máa ọ̀nà ìbòrò ti gbàgede káàbọ̀. Queen's Rider. We thank the director. Hello. Queen's Rider. Authority in the person of Mr. Fọlọ́run Ṣọ̀kọ. Queen's Rider. Obìnrin ní ọ̀pá ẹ tẹ̀lé wọn. Óyá. Queen's Rider. Obìnrin ní ọ̀pá ẹ máa gòkè bọ̀. PDP Ìfẹ́ East ẹ máa bẹ̀bẹ̀ níbọ̀. Óyá ẹ máa lọ bẹ̀. Queen's Rider dìde ẹ lọ ya fọ́tò. PDP Ìfẹ́ East. Óyá ẹ nídìí orin. Kábíyèsí ti gbọ́ orin ó ti pọ̀. Ẹ kàn lọ kí bàbá ni bàbá ti gbọ́ orin ó ti pọ̀. Ẹ ṣé. Óyá àwọn dá. Hello, àwọn tí wọ́n ti pè tá a bá ti rí wọn. Easy corporate sponsors. Ẹ̀jọ̀ àwọn tí mo ti pè tí àárín kọ́ máa wulẹ̀ wá yọ mí lẹ́nu o. Ẹ̀wọ̀n yèyé àṣà óyá yèyé àṣà. Corporate sponsors, representatives of corporate sponsors. Ẹ máa gbàdọ̀ lẹ́sọ̀ káàdé obìnrin ní ọ̀pá ẹ̀ṣẹ́ o. Màmá ẹ̀ṣẹ́ mà. Ẹ máa pàtẹ́wọ́ lọ sínú ògo. Ẹ̀ṣẹ́ mà. Ẹ pàtẹ́wọ́ lọ sínú ògo yá. Àwọn yèyé àṣà nílẹ̀. Ẹ jẹ́ kó kọjá. Ẹ má gbọ́ ọmọ tuntun gòkè. Oṣù mélòó lọ́mọ yẹn? Ó ṣe gbogbo ọmọ ní kábíyèsí lè rí ẹ máa lọ. Óyá yèyé àṣà. Ẹ gòkè. Ẹ̀yin yèyé bọ́ bá ṣe wà. Óyá yìí náà máa gòkè bọ̀. Abidẹ̀ lẹ́yìn eléyìí. Ọ̀fù odidi oṣù kan ní. Ààrẹ bọ́bá mú ọ̀rọ̀ míyàn. Representatives of the corporate sponsors, we have called you like friends already. Adrian Homes, enjoy my book. Ẹ wá kí bàbá. Sigman's Chinap, ẹ wá kí bàbá. Adrian Homes. MTN, ẹ wá kí bàbá. Goldman, ẹ wá kí bàbá. Infogem, ẹ wá kí bàbá. Nigerian Breweries, ẹ wá kí bàbá. Adrian Homes first. Adrian, ó yẹ máa kú gé bẹ́ẹ̀ yẹn. Pàápàá. Ní kọ́mọ́
Patrons, please be fast, be fast. Indomie àti Tingo lọ́tọ̀. Indomie, Tingo, ẹlọ́tọ̀. Adrian Home, tẹ̀tẹ̀tẹ̀ bọ́ sọ́tọ̀. Ẹni sùúrù, iṣẹ́ tí wọ́n náà ń ṣe. Iṣẹ́ tí wọ́n náà ń ṣe wọ́n fọwọ́kàn yìí o. Ní fọwọ́kàn yìí ẹ fọkànbalẹ̀. Wọ́n fẹ́ ẹni sùúrù, wọ́n fẹ́ kí bàbá. Ẹ̀yin Adrian ṣe fọkànbalẹ̀. Àwọn lóko fẹ́ kí bàbá. Tí bàbá bá ti gbé adé àrè, ẹni tí ò bá mọ̀ rìn, ó ṣeé ṣe kó jẹ pankẹ́rẹ́ o. Ẹ ṣe ẹ̀yin lóko, ẹ̀yin Adrian ṣe sọ̀kalẹ̀ jẹ́ káwọn lóko bí bàbá. The MD CEO, Ooni Global Services, the MD CEO, BDX Catering, they are up here. Onirisha. Ooni Global Services. Dr. Princess Oluwa Global Awosoga. Just a couple of minutes. Àwọn tí bàbá máa tó ṣe tán. Ẹ ṣe àdúpẹ́ o. Ẹ ṣe àdúpẹ́. Wọ́n ní kẹ́ bàbá ní kẹ́ bàbá ìbá sọ̀kalẹ̀ ẹ ṣe. Thank you very much. Àdúpẹ́ lọ́wọ́ yìí. Go back. Nigerian viewers, please step up. Ẹ jẹ́ àyè lọ́kọ̀lọ́kọ̀ ẹ̀jẹ̀ àti ẹ̀jẹ̀ sọ̀kalẹ̀. We are the conference sponsors. Oh yeah, Nigerian viewers, please step forward and elect. Oh yeah, Dr. Tobi, go and greet Kabiyesi. Bidex, go ahead and greet Kabiyesi very quickly. Ẹ lọ kí bàbá. Oh yeah. Ṣáwọn Goldberg nìyẹn. Ẹ má gbàgbé láti ṣí fìlà yín tẹ́ bá débẹ̀ yẹn o. Oh yeah. You're welcome. Ẹ kú àdúró tì wá, ẹ kú gbogbo gbà. We appreciate you. Oh yeah, ẹ súnmọ́ bàbá kẹ sáré kí wọn. Ní kọ́mọ́. Ẹ sáré kí bàbá. Ẹ ṣe o, ẹ̀yin go back, ẹ ṣe ẹgbẹ̀gbẹ̀ yẹn sọ̀kalẹ̀. Oya, MTN, wà bí. Ẹ jẹ́ kí àwọn bàbá lọ́jà àti ọlọ́jà. Ẹ má bọ̀ sà, ẹ gòkè. Oya, please. Oya. Adrian Home tó ti tó ẹjọ́ ẹ sọ̀kalẹ̀. Adrian, ẹ ṣe gan, thank you. Oya. We appreciate you. Oya bàbá lọ́jà, ìyá lọ́jà. Mo ti wo Mákindé bẹ̀, oya pápákọ̀. Onílé. Global Services. The matron, the grand matron of real estate in Nigeria. Tó o bí ọmọ orú ilẹ̀ tó fẹ́ rà ní gbogbo ẹ̀pẹ́, ṣáà kàn sí Tóbi. Bí ìmọ̀bí tó fẹ́ rà sí, ṣáà kàn sí Tóbi. Mrs. Oluwa Tobiloba Awosoga. Oya tẹ́bá kó bẹ́ẹ̀ ká tètè sọ̀kalẹ̀ ẹjọ́. Ẹ ṣé sà, látúbọ̀ lọ́dún tó bọ̀. Ẹ ṣé mà, ká sọ̀kalẹ̀. Ẹ ṣé o, oya, okay. Ẹ ṣé o, oya PDP Ife East. This is a very important information from Kabiyesi himself. Ife East. Lánàá, the gold. Baba said we have to announce this. The official commissioning and opening of Ojaja University is on the 12th of October
2024. Yes. The official opening of Jaja University. Thank you. Baba Iku Orire, sir. Oh yeah. I'm Bola Jinesoro. MHR. Oh yeah, no people, bro. Ẹ̀yin media ẹjọ́. Ọmọ bàtọ̀. Ẹlòmí ò mọ̀ tí wọ́n media. Ọmọ bàbá nìyẹn. Victor, you are welcome, Mo. Baba's person. Fafa banana. Oh yeah. PDP face. Ẹ lọ kí bàbá. Ẹjọ́ cameraman ẹ kúrò bẹ́ẹ̀ yẹn. Ẹ kúrò bẹ́ẹ̀ media kí ló dé tẹ̀ ń ṣe báyìí? Ẹ̀yin ọlọ́pàá ó yá ẹ ṣiṣẹ́ yín ẹjọ́. Inspector ó yá ẹ ṣiṣẹ́ yín ẹjọ́. Ẹ ṣé o. Ẹ ṣiṣẹ́ yín ẹjọ́. Wọ́n gbọ́rọ̀ mọ́. Ẹ fi ṣiṣẹ́ yín. Ẹ wá lọ kí bàbá mi ò fẹ́ ṣẹ̀. Ẹ jẹ́ wọ́n kàn. Balo wọlé ẹjọ́ ẹ ṣiṣẹ́ yín. Ẹ ṣiṣẹ́ yín ẹjọ́. Ẹ ṣiṣẹ́ yín ẹjọ́. They are not listening. Ladies and gentlemen of the media, please listen. Àṣẹ wípé ojú ọjọ́ ti yí padà. Àsìkò láti lọ gbé adé àrè. Ó ti súnmọ́ o. Ó ti súnmọ́. Ojú ọjọ́ ti yí padà. Ìwọ tó o bá fẹ́ràn rẹ̀ máa fọwọ́ kọrí ẹsẹ̀ borí tó mi pín kò ní gbàgbọ́dé. Start praying. You need to start praying. Àdúrà ló kàn ní sáà àti àkókò yìí. Àdúrà ni. Orí tèmi gbé wáyé kò ní gbàgbọ́dé. Bẹ̀rẹ̀ sí ní bá ẹlẹ́dàá ẹ̀ sọ̀rọ̀. Ọlọ́gbàjẹ́ gbáláyé fọwọ́ tì í. Ṣàgbọ́ Áfíríkà. Ọlọ́gbàjẹ́ gbáláyé fọwọ́ tì í. Ayé ò ní síbi ìlànà lórí mi. Èmi ò ní kọjá lọ lórí ilẹ̀ láì nípa o. Gbogbo bí bá ṣe ń náwó sí ó máa tó mi lọ́wọ́. Àpẹẹrẹ pé adé àrè ó ti bá. Ojú ire ọ̀rọ̀ ire ló máa ráyè máa máa sọ sí mi. Bẹ́ẹ̀ bá ojú kábíyèsí náà mọ́ ẹ̀gbọ́n bá lè ní ìtumọ̀. Ojú bàbá náà ti Gbogbo ilẹ̀ tí mo bá tẹ̀ ilẹ̀ ire ilẹ̀ ọwọ́ ní èmi ò mọ̀ pa ẹ̀wọ̀ rárá ni mo sọ. Kábíyèsí pẹ̀lú ògo Ọlọ́run. Oríire lórí mi. Àyúnlọ àyúbọ̀ lọ́wọ́ yẹnu. Bẹ́ẹ̀ bá ti gbé adé àrè. Mo máa bá ire pàdé lọ́pọ̀lọpọ̀. Kí ọdún yìí tó parí, àánú Ọlọ́run máa wá mi ní Ẹjọ́ èmi ò Ìfẹ́ mọ̀ pa Oyè ẹ̀wọ̀. Cultural Organization. Àdúrà ló kàn, àdúrà ló kàn.